A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Mínísítà ìlú Àbújá Nyesom Wike ti da èròǹgbà mínísítà náà fún ọkọ̀ ìrìnnà Rotimi Amechi nù lórí ìdíje rẹ̀ fún ìdìbò ààrẹ ọdún 2027 bí ó ti ṣe àpèjúwe rẹ̀ ní dead on arrival. Wike tí ó sọ̀rọ̀ lórí ẹ̀rọ amóhùnmáwòrán Channels lánàá ní ọmọ Nàìjíríà kò ní fún Amechi láàyè níbi ìdìbò gbogbogbò. Amechi kò ní àǹfààní àti gba tíkẹ́ẹ̀tì láti ẹgbẹ́ òṣèlú ADC láti díje du ipò ààrẹ. Wike tẹnumọ́ wípé Amechi fúnra rẹ̀ mọ̀ wípé òun kò lè rí tíkẹ́ẹ̀tì gbà. Ó mọ̀ wípé ààrẹ gbé ṣánlẹ̀ ní ọdún 2022 níbi ìdìbò abẹ́lé. Wike ní àkọọ́lẹ̀ nígbà ìṣèjọba Amechi kò lè fún un ní àǹfààní àti mú kí ọmọ orílẹ̀-èdè gbàgbọ́. Bákan náà ni gómìnà àná fún ìpínlẹ̀ Rivers tún fi ẹ̀sùn kan aṣíwájú rẹ̀ wípé kò ní ìbọ̀wọ̀ fún òfin ìjọba nígbà ìṣèjọba rẹ̀ gẹ́gẹ́ bí gómìnà láàrin ọdún 2007 sí 2015. Ó ní kò lè gbógun ti ìwà ìbàjẹ́, kò lè ṣe ìjọba gidi lẹ́ni tí kò bẹ̀rù òfin. Amechi tí ó sìn gẹ́gẹ́ bí gómìnà láàrin oṣù karùn-ún ọdún 2007 sí oṣù karùn-ún ọdún 2015 lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC bọ́ọ̀dì sí ADC ní ọdún 2025 láti lépa èròǹgbà rẹ̀ àti di ààrẹ. Síwájú àkókò yìí ni ó díje du ipò ààrẹ abẹ́lé APC ní 2022 ṣùgbọ́n tí ó ṣe ipò kejì sí gómìnà àná fún ìpínlẹ̀ Èkó ìgbà náà Bọ́lá Tinubu. Wike àti Amechi tí wọ́n jọ jẹ́ gómìnà àná fún ìpínlẹ̀ Rivers ní ìjà orogún òṣèlú ti wà láàrin wọn láti ọjọ́ pípẹ́, ṣùgbọ́n bí ìdìbò gbogbogbò ọdún 2027 ṣe ń súnmọ́lé ni awuyewuye ń bẹ́ sílẹ̀ lórí ẹni tí yóò díje du ipò. Ààrẹ Bọ́lá Tinubu tí ó ṣe àṣeyọrí pẹ̀lú gbogbo ìpèníjà ìpolongo ní àpẹẹrẹ fi ojú hàn wípé ó tún ti ń gbáradì fún àtúndì ìdìbò mìíràn. Yàtọ̀ sí àwọn àṣeyọrí rẹ̀ lórílẹ̀-èdè, ohun tí ó fẹ́ jọ bí àǹfààní fún un láti tún pegedé ní fàákájà àti ìpínyà tí ó wà láàrin àwọn ẹgbẹ́ alátakò nítorí fàákájà àárín ẹgbẹ́ gba ọkàn àwọn ẹgbẹ́ alátakò yìí ju àti díje du ipò. Bí èyí bá sì tẹ̀síwájú, yóò fún ààrẹ Tinubu láǹfààní sí àti di ààrẹ ẹlẹ́ẹ̀kẹrìndínlógún orílẹ̀-èdè Nàìjíríà nítorí Tinubu mọ̀ ti fún tẹ̀dọ̀ iṣẹ́ òṣèlú Nàìjíríà tí ó tún jẹ́ adarí tó ń ṣèjọba lọ́wọ́ láti ẹgbẹ́ APC. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Lánàá ni àwọn alẹ́nulọ́rọ̀, adarí àti àgbààgbà Yorùbá pè fún ìdásí láàrin àwọn ọba méjì lẹ́yìn tí wọ́n ṣe àfihàn ìbínú láàrin Aláàfin ìlú Ọ̀yọ́ Ọba Hakeem Owóadé àti Ọọ̀ni Ilé-Ifẹ̀ Ọba Ẹnìtàn Ògúnwùsì. Fàákájà tuntun yìí bẹ̀rẹ̀ ní ọjọ́ Ajé lẹ́yìn tí Aláàfin bu ẹnu àtẹ́ lu ìpinnu Ọọ̀ni láti fi oyè Ọ̀kanlọ́mọ ilẹ̀ Yorùbá dá oníṣòwò Olóyè Dọ̀tun Sànúsí lọ́lá. Òpin ọ̀sẹ̀ ni Ọọ̀ni ṣe àgbékalẹ̀ oyè yìí níbi ayẹyẹ tí ó wáyé ní ilé ìtura Ìlàjì ní ìlú Ìbàdàn. Nínú àtẹ̀jáde tí adarí ìròyìn Bọ̀dé Dúrójayé buọwọ́ lù ní Aláàfin ti sọ gbangba wípé kò sí ọba aláyé kankan tí ó ní agbára tó láti ṣe àgbékalẹ̀ irúfẹ́ oyè bẹ́ẹ̀ ní ilẹ̀ Yorùbá bí ó ti kàn pa kí Ọọ̀ni gba oyè yìí padà láàrin wákàtí méjìdínláàádọ́ta tàbí kojú ohun tí ó bá tẹ̀yìn rẹ̀ yọ. Ṣùgbọ́n nígbà tí ó ń fèsì, agbẹnusọ Ọọ̀ni Moses Ọláfárẹ́ ní Ọọ̀ni ti darí kí òun ṣẹnugbálágún sí àṣẹ Aláàfin kí òun fi ọ̀rọ̀ náà sí ọwọ́ ará ìlú láti dá. Èyí kì í ṣe ìgbà àkọ́kọ́ tí fàákájà ń bẹ́ sílẹ̀ láàrin àwọn ọba àkọ́kọ́ méjèèjì. Nígbà tí ó ń sọ̀rọ̀ lórí fàákájà tí ó ṣẹ̀ṣẹ̀ bẹ́ sílẹ̀ yìí, Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá Ìbà Gani Adams sọ lánàá wípé òun ti kàn sí àwọn adarí ilẹ̀ Yorùbá kí wọ́n tètè dá sí i nítorí àgbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun wọ́. Adams ṣe ìrántí fàákájà inú ìtàn bí ó ti ní òun kò ní fi ààyè gba kí wọ́n tún máa wú egbò tí ó ti sàn jáde fún àǹfààní ìṣọ̀kan ilẹ̀ Yorùbá. Adams ṣàlàyé wípé bàbá méjì ló ń jà, òun ti ń gbé ìgbésẹ̀ ìlàjà nítorí òun kò fẹ́ kí ohunkóhun ta bá ìṣọ̀kan ilẹ̀ Yorùbá. Yorùbá Council of Elders náà rọ àwọn
àwọn ọba méjèèjì kí wọ́n dẹ́kun ìgbésẹ̀ tí ó lè ṣe lòdì sí òfin ọmọlúàbí, ṣùgbọ́n ààrẹ àwọn mọ́gàjí Ìbàdàn Ashimu Àríọrí àti alámòjútó ICPI Nurudeen Akínadé bu ẹnu àtẹ́ lu Aláàfin lórí gbèdéke wákàtí 48 tí ó fún Ọọ̀ni, bí ó ti ké sí àwọn àgbààgbà Yorùbá kí wọ́n tètè dá sí i kí ó tó fọ́nà sójú. Jù bẹ́ẹ̀ lọ, wọ́n ní irú Aláàfin tí wọ́n ní yìí lè mú inú bí ará Ìbàdàn pẹ̀lú àbùkù tí ó fẹ́ kó bá olóyè àgbà ẹni ọ̀wọ̀ àti ẹlẹ́yinjú àánú Dọ̀tun Sànúsì, nítorí ará Ìbàdàn kò ní gbà á láàbọ̀ fún ẹni bá fẹ́ kó ẹrẹ̀ bá wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ìjọba orílẹ̀-èdè United States ti ní àlékún owó oṣù òṣìṣẹ́ tó kéré jù tí Ààrẹ Bọ́lá Tinubu ṣe ti mú kí owó náírà dìmẹ́rí, tí ó sọ ọ̀pọ̀ ọmọ orílẹ̀-èdè di elébi pẹ̀lú ọ̀wọ́ngógó. Àfihàn yìí jẹ jáde nínú àkọọ́lẹ̀ lórí ẹ̀tọ́ ọmọnìyàn fún ti ọdún 2024 tí wọ́n yọ̀ǹda ní ọjọ́ 12 oṣù kẹjọ láti ẹ̀ka iléeṣẹ́ ìjọba US Department of State Bureau of Democracy, Human Rights and Labour. Àkọọ́lẹ̀ yìí fìdí ẹ̀ múlẹ̀ wípé àtúpalẹ̀ owó oṣù òṣìṣẹ́ tó kéré jù tí wọ́n fi sọ ọ́ di ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin náírà $70,000 tí ó kù sí $47.90 lóṣù ti mú kí pàṣípààrọ̀ owó ilẹ̀ òkèèrè fì sí ipò tí ó kéré sí ìpele ìṣẹ́ below poverty income level. Wọ́n ní ọ̀pọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọn kò bá wọn kópa nínú àlékún yìí, bí àwọn ìpínlẹ̀ kan kò ṣe tí ì fìdí èyí múlẹ̀. Bẹ́ẹ̀ náà ni wọn kò kànńpá fún àwọn agbanisíṣẹ́ tí òṣìṣẹ́ wọn kò ju 25 lọ láti tẹ̀lé àṣẹ yìí. Ọ̀pọ̀ ilé-iṣẹ́ ní òṣìṣẹ́ wọn kò tó 25. Ọ̀pọ̀ òṣìṣẹ́ ni kò jẹ àǹfààní yìí. Bẹ́ẹ̀ náà ni àwọn ìpínlẹ̀ kan kọ̀ àti fìdí owó oṣù tuntun yìí múlẹ̀ pẹ̀lú àwáwí àìlágbára tó. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Àwọn ilé epo lórílẹ̀-èdè Nàìjíríà tún ti ṣe àdínkù owó jálá epo wọn láti lè figagbága pẹ̀lú ti iléeṣẹ́ epo NNPCL àti àwọn iléeṣẹ́ epo yòókù jákèjádò orílẹ̀-èdè. Ìwádìí jẹ́ kó di mímọ̀ lónìí wípé ilé epo AA Rano, Rain Oil, Emadab, Empire Energy, Total, Mobil àti NIPCO ní ìlú Àbújá àti agbègbè rẹ̀ ni wọ́n ti ṣe àdínkù owó jálá epo wọn kúrò ní $945 wálẹ̀ sí $890. Nígbà tí ó ń fèsì sí ìgbésẹ̀ yìí, ààrẹ gbogbogbò fún ẹgbẹ́ IPMAN Abubakar Malgadi ní àdínkù yìí wáyé látàrí àdínkù owó epo rọ̀bì àti S-Depo. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ààrẹ ilé-ìgbìmọ̀ Godswill Akpabio ti fi ìbánikẹ́dùn rẹ̀ ránṣẹ́ sí alága gbogbogbò fún ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) ọ̀jọ̀gbọ́n Nentawe Yewada lórí ikú ìyá rẹ̀, Ìyáàfin Lydia Yewada. Nínú ọ̀rọ̀ ìbánikẹ́dùn tí amúgbálẹ́gbẹ̀ẹ́ Akpabio, Honorable Eseme Eyibo bu ọwọ́ lù, ní Akpabio ti ṣe àpèjúwe olóògbé Màmá Lydia ní ìyá tí ó mọ̀ tọ́jú ẹni ṣe, tí ó fi ara jì fún àwọn ọmọ rẹ̀ àti ìdílé lápapọ̀. Ó ní bí ó tilẹ̀ jẹ́ wípé màmá kú ní ọjọ́ ogbó lẹ́ni ọdún 83, síbẹ̀ àwọn ọmọ rẹ̀ ṣì nílò ipa ìyá wọn ní ìgbésí ayé wọn. Akpabio ní inú òun dùn fún ìgbé ayé tí màmá gbé pẹ̀lú ọkọ rẹ̀ olóògbé ẹni ọ̀wọ̀ Toma Yewada, pẹ̀lú ipa ribiribi tí wọ́n kó ní ìgbésí ayé ọmọ wọn tí òun náà wá ń dá sí ìdàgbàsókè ìlú báyìí. Ó wá gbà á ládùúrà kí Ọlọ́run bójú àánú wo ẹ̀mí màmá, kí ó tù mọ̀lẹ́bí nínú, kí ìrántí màmá sì jẹ́ okun fún agbára wọn lákòókò tí wọ́n ń dárò. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lónìí. Kò tíì pé ọdún méjì tí olùdásílẹ̀ iléeṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ Àgídìgbo ní ìlú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́, Oríyọmí Hamzat gbégidí kíkọ gbogbo orin tí Naira Marley kọ
ní iléeṣẹ́ rẹ̀ lẹ́yìn tí wọ́n ṣe ẹ̀sùn wípé ó lọ́wọ́ nínú ikú ọmọọṣẹ́ rẹ̀ àná Ìléríolúwa Alọ́ba tí gbogbo ènìyàn mọ̀ sí Mohbad. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé Ọ̀gbẹ́ni Hamzat kò fi ààyè gba kí wọ́n kọ èyíkéyìí nínú orin láti ọwọ́ Azeez Fashola tí gbogbo ènìyàn mọ̀ sí Naira Marley, ṣùgbọ́n nísìnyí ó ti gbéṣẹ́ kúrò. Mohbad di olóògbé ní ọjọ́ 12 oṣù kẹsàn-án ọdún 2023 lẹ́ni ọdún mẹ́tàdínlọ́gbọ̀n ní ọ̀nà tí ó rú ọ̀pọ̀lọpọ̀ lójú tí wọ́n fi kojú ẹ̀sùn sí Naira Marley. Èyí ló fa ìwádìí, ṣùgbọ́n ilé-ẹjọ́ májísírèètì kan tó fìkàlẹ̀ sí Sábó, Yábà, ìpínlẹ̀ Èkó padà dá ẹjọ́ wípé kí pùròmọ́tà Naira Marley Samson Eletu aka Sam Larry, ọ̀rẹ́ olórin yìí láti kékeré Owódùnní Ibrahim aka Primeboy àti alámòjútó rẹ̀ àná Opere Babatunde kò lọ́wọ́ nínú ikú Mohbad. Nígbà tí ó ń sọ̀rọ̀ lórí ètò rẹ̀ tí ó pe àkọlé rẹ̀ ní Alábàárò mi ní ọjọ́ Ajé ni Hamzat ṣàlàyé wípé òun kò ní ìkùnsínú kankan pẹ̀lú Naira Marley. Ìpinnu láti gbégi dí orin rẹ̀ wáyé látàrí rògbòdìyàn tí ó dìrọ̀ mọ́ ikú Mohbad ní ìgbà náà, ṣùgbọ́n nígbà tí ọ̀rọ̀ dé ibi tí ó gbé dúró báyìí ni àwọn rí wípé ìgbésẹ̀ wọn kò ní ipa kankan nítorí àìkọ orin rẹ̀ ní iléeṣẹ́ wọn kò dá ìlọsíwájú Naira Marley dúró láti jẹ́ kí ó mọ̀ wípé àwọn kìí ṣe ọ̀tá rẹ̀, kò sì ṣẹ̀ àwọn ní ẹ̀ṣẹ̀ kankan. Àdúrà wọn ni wípé kí Ọlọ́run tẹ́ Mohbad sí afẹ́fẹ́ rere. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Premium Times tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.